nà pè mọ́ fún yín nọ́mbà bẹ́ẹ̀ fún mi ẹ̀dẹ̀ máa pè ó ti yẹn máa ṣàlàyé fún so mo fẹ́ wo reaction ẹ̀ after that that's what I'm gonna ṣe. káàkiri náà ìyẹn ń ṣe problem àwa ò ní ọ̀nà méjì irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà làwa fi ń jẹ la fi ń mu la fi ń live life ti nídú àbí báwo. na so my boss. ẹ mọ nǹkan tó bá ṣẹlẹ̀ ẹbí mi ní 200,000 ló ń ṣẹlẹ̀. ẹjọ́ owó àti sanwó yẹn kọ́ ni problem but mo máa fún yín ní half payment tá bá ti parí iṣẹ́ máa balance yẹn. no 150 later 50. ẹ jẹ́ iṣẹ́. kí ló ṣẹlẹ̀ gangan mi ń tọrọ sẹ́gbà lọ́wọ́ yẹn o 150 now later 50. agree. mo ti gbé bọ̀ transfer ni mo ṣe sí. wẹ́ẹ̀ mo ń bá transfer bébì kí wọ́n kí n fún wọn ní àkàyọ̀ ní àjọyọ̀ alẹ́ ìlú. ẹ̀gbọ́n ṣe ti ṣe tán báyìí. ṣé o ti rí wàhálà tó kàn wá sí torí ọ̀nà. àǹtí ẹ má jà blame mi báyìí bóyá ọ̀tún ló kù báyìí because ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù tá ló mọ̀ pé ọ̀bẹ ti ṣe ń tó sí. solution ṣebí mo wọ́ọ̀nù ọmọ yìí títí ṣé mi wọ́ọ̀nù ẹ̀ mo ní má ṣe ṣé o ti rí ọ̀sọ̀ gbogbo amọ́lẹ̀ bíi ẹ̀rọ kí wàá ní solution. the solution tó wà ń lẹ̀ ní pé ká pe Báyọ̀ kó má ta ilẹ̀ rẹ̀ because tó bá ta ilẹ̀ àwọn tó ra rẹ̀ lọ́wọ́ rẹ̀ wọn ò ní gba rẹ̀ lọ́wọ́ rẹ̀ padà ní kò dé lè rí ta ní tó bá fẹ́ ta mọ́. ẹ̀rọ torí Ọlọ́run ẹ bá mi pè é. tí bá bí ní gbọ́ ni. wọ́n gbẹ́sẹ̀ kalẹ̀ ọ̀rọ̀ gbẹ́sẹ̀ sókè kọ́ mi náà jẹ́ ká yọ fún nǹkan pé fúyà. kí n yọ kí n máa pa kẹ́ máa kọ́ rẹ́ pé ẹ fẹ́ nu yọ fóònù. ṣé a lè fẹnu dá ìnọ́mbà mi. Ìjọ kí la wá fẹ́ ṣe báyìí.